so òun ni pé nígbà yẹn gbogbo àwọn èmi ní kálúwà náà lè náà mọ̀ ń ṣe tí ò sì ní sọ fáwọn èèyàn tí wọ́n ti ń sọ gẹ́lẹ́ yẹn náà ni èyí ní jẹun tí ó mú ìgbẹ́ wá ẹ sì ní mú mi tó pé wàá mú ìtọ̀ pọ̀. kí lẹ máa ń jẹ ń gbà náà bẹ́ẹ̀. ẹ̀rọ gúgúrú yẹn nìsín. ẹ máa ń jẹ gúgúrú dáadáa. gúgúrú yẹn bá jẹ inú ọ̀bá náà lẹ́ jẹ́ tó yẹ dé wà nínú àwẹ̀ náà ni. tó lẹ́fi mọ̀ ṣé gúgúrú lẹ́fi jẹ sàárì ní. ọ̀nà lẹ́fi jẹ bẹ́ẹ̀ ni àbí gàrí mú tí òun tẹ̀ fi ní mọ sún púpọ̀ tẹ̀ ní mọ ìyàgbẹ́ owó bá bá ṣe kó sílé àní lọ́jọ́ mọ́ o. Allahu Akbar. ìrun jàmáà tó ń kọ́. ẹni kí ìrun jàmáà ẹni lọ sí jàmáà. àwọn ará ilé yẹn ń kọ́. ara ilé yìí wà ó ti ṣètò tí wọn kalẹ̀ pé oúnjẹ kíní kankan yìí fúnra nígbà àwọn mi ò ti jí ká mọ̀ pé mi wà nílé bí ni mo fẹ́ travel ni. ẹ sì wà nulẹ̀. màá sì wà nínú yàrá kan tó ipa àti lomátò tẹnìkan kéde bẹ́ẹ̀ nǹkan wà ní so màá sì nọ́ọ̀kì rẹ̀ n sì fi láwà ní fi wé tí tẹ̀tẹ̀ ní gbọ́n kankan tí ń bẹ níta. Allahu Akbar. ìyàjírẹ́ ní púpọ̀ lélẹ́yìn. tó lágbára so inú àwọn kan tó máa ń dùn yẹn bẹ́ẹ̀ ni pé so lápèjúwe ní ìsẹ́mọ̀ wò tábà náà ń ka kíní ká máa ń pè ní hizb so kíní yẹn at least ó kéré jù ẹ̀ gbọ́dọ̀ kálẹ̀ kan ní ọ̀sẹ̀ àmì mi gbogbo jọmọ́ lè nù ká ó ń bẹ lórí mi bá mu ni. overdose kọ́ ọ̀hún. so kò sí overdose lọ́dọ̀ àwọn ní ọ̀dọ̀ àlùsọ nínú súnà inú Islam ní gòlówó ti wà kò sí gòlówó ní gòlówó gángan ní ẹ̀sìn tasawuf. ìbẹ̀rẹ̀ àti parí rẹ̀ gángan ní gòlówó bá ti lè ṣe òun ló sì gbaráǹkì sí. ló sì gbaráǹkì sí mẹ́ torí yà ni al-ghuluw shaitan yataqarrab ila sahib al-ghuluw ìsúnwó àsúnmọ́ gbámgbámgbámgbá ọmọ dáadáa nílé wọ́n wá rí pé ìwọ̀n ní tàràkẹ́yà ni so ó ní pé nígbà èèyàn ní lọ́jímọ̀ èèyàn ní sọ gbé ẹ̀kankan tó yẹ kí èèyàn ṣe àwọn èèyàn máa kírun sàmì ẹni lọ sí ẹni tí ó gbà nǹkan tó yẹ kẹ́ ṣe yẹn so irú tábà ń ka àwòrán àdùn yẹn so ìkan bẹ̀rẹ̀ ó máa ń dùn mí dí sí máa ń tra gbogbo tó bá ń jẹ́ àwọn ní sáwé ìdọ̀nà ń pàkíyèsí wọn pé ẹ wà rìn yìí ó léwu so tán bá ń ba lọ́wọ́ ní Allahumma inni as'aluka bi hadhihi al-asma'i bi hadhihi al-ayati wal asma' ṣe kò yín kílẹ̀ báwọn inni as'aluka bi hadhihi al-ayati wal asma' wọ́n ti ka àwọn àyà kan síwájú wọ́n ti ka àwọn asma' kan síwájú an la taghdaba alayya nàkọ̀dá báwọn lọ́nà ọmọ bínú sí mi wọ́n ni wa an tusakhkhira li abdaka al-hadira bá mi ṣe ẹrú rẹ̀ Khadir bá mi ṣe rọ̀ tu'inuni kọmọ rẹ̀ mi lọ́wọ́ fi qada'i hawaiji láti ma bí abùkátà mi zahiran wa batinan wa sirran wa jahra so man huwa al-Hadir bọ́lá fọlọ́wọ́n bá sí ẹ̀dá pẹ̀lú tutori àwọn tó ń gbọ́ ẹlòmí kan lè kó yá wọ́n sàdúrà tí wọ́n tún mọ̀ sàdúrà. amínà lè yán wọn sí pé ọlọ́run o as'aluka mo bí ọbẹ̀ hurmati hadhihi al-ayat wal asma' pẹ̀lú àwọn àyà tí mo kà yìí àti àwọn orúkọ rẹ tí mo dá yìí an tusakhkhira li bá mi ṣẹ̀rọ̀ Khadir ẹni tí ń jẹ́ Khadir yóò ẹn tó tọ́ ní alayhi salam nípa nàbí ọlọ́run ọba ní Khadir nù àwọn gbà pa nàbí ọlọ́run ni yu'inuni fi qada'i hawaiji oníkọ́mọ ràn mí lọ́wọ́ láti máa bí àwọn bùkátà mi zahiran wa batinan èyí tó hàn ní èyí tó pamọ́ ni wa sirran wa jahran èyí tó jẹ́ èyí tí mo ń ṣe ní jẹ́jẹ́ ni àti tó wà ní èyí tó jẹ́ gbangba so Khadir ní ẹ̀mọ́ ní kọ́mọ bá yẹn bí bùkátà yín bọ̀lẹ̀ wà fọlọ́wọ́n bá sí.